Ogolowo orí mi, bàbá mi, ìfẹ́ mi, ẹni bí ọkàn mi. Ẹni tó ṣe gbé ẹni tí wọ́n bí lé wọn tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ pé àwọn bí ọmọ tó bá dọ́dọ̀ wọn á dẹ̀ dèèyàn. Afa kí ló pè wọ́n? Fazaka Sheikh Olohunkemi fakharu. Bàbá Ìmámù Gàmbàrí, etí a lérò pé a lè dà lọ́dún mẹ́wàá, asúmọ́ bàbá Agba Olohunkemi láàrin ọjọ́ mẹ́wàá àdẹ̀dí. Fazaka Sheikh Olohunkemi fakharu. Ìta yóò lérò kan nínú ayé wa lóríire, bàbá yìí dẹ̀ mú súnmọ́ wa. Minali rifani bainal harifin. Mo wá wádìí pé gbèsè wo lẹ́jẹ̀ mọ̀lẹ́bí wa tẹ̀ fi ṣe léyìí. A rí pé ẹ̀jẹ̀ wa ń gbèsè kankan. Bọ́lọ̀ ti da yín lẹ́bí ṣe báyìí. Bàbá Àgbà Ìmámù Gàmbàrí, mo wá ronú títí pé kí ni mo lè lò fún wọn. Mo wá ní Subhana alladhi a'takum mulkan. Fasubhana alladhi a'takum mulkan. Wa allamakumul julusa ala sariri. Wa allamakumul julusa ala sariri. Ọlọ́run dá yín lọ́lá, ẹ ti wà loaded before you are needed. Ọlọ́run ti fún yín ní ìtẹ́fi lọ́lá kọ́lá tó dé. Bámi Àgbà Olohunkemi Arádẹ̀mí. Gbogbo tí aburú bá dà nínú ayé Ọlọ́run gbé bá yín o. Àmín. Orílẹ̀ èdè karamọ̀ mi pọ̀, ó gbọ́ tuntun láìpẹ́ yìí látọ̀dọ̀ wọn náà ni. Bàbá ló máa ń ṣoore wọn wá tẹ̀lé àyà kanú Al-Qur'an gbé la nuridu minkum jaza'an wala shukura. Àmì oore lẹ ti ṣe fún wa tẹni ká mọ̀ parí rẹ̀ fáyé. Bámi Agba Olohunkemi àpadà sí aburú Ọlọ́run gbé bá yín láéláé. Bọ́lọ̀ tí máa kàn sọ wípé jígí mi Láìdé. Okay, kí n pluralize àbí? Jígí mi Láìdé. Bámi Ìmámù Gàmbàrí wọ́n ní kí n sọ pé jígí wa Láìdé. Ọlọ́run ràgàbó. Ọlọ́run kó wọlá bàbá lágbàjì. Má gbà fọ́tà láti fọwọ́ láwo. Bàbá kò má dání mọ́ sọ bẹ́ẹ̀. Ọlọ́run ràgàbó. Ọlọ́run kó wọlá bàbá lágbàjì. Má gbà fọ́tà láti fọwọ́ láwo. Jígí mi Láìdé o. Oríire tó bá gbọ́ láìpẹ́ yìí, àwọn ní o. Àwọn ni wọ́n ti yanjú ẹ̀ tẹ́yẹ́yẹ́. Wọ́n ti yanjú ẹ̀ yẹ́yẹ́, èmi nìkan kọ́ àpọ̀. Tẹ́sí bẹ́ẹ̀ fún bàbá ẹ̀ ní kẹ́jú kú o. Wọ́lá bàbá lágbàjì má gbà fọ́tà. Ó yá sọ pé ara ayé ń fẹ́ yìí. Ara ayé ń fẹ́ yìí. Kárọ̀rùn má pè yín lójijì. Aráyé bàmí Aláyídé o. Wọ́n fẹ́ yín. Wọ́n fẹ́ yín. Mo wá sọ pé àtàmọ́tì láìlè fàjírí. Aláyídé àtàmọ́tì láìlè fàjírí o. Bó ti ń dára yìí má jẹ́ kó bàjẹ́ o. Torí wípé bílẹ̀ ò bá ṣú àdán kì í fò. Àti wípé bílẹ̀ ò bá mọ́ àṣà kì í fò. Lọ́la àdídì ìṣàdálí àràbí. Alihadabi alimudabi. Asilaja ti bisajirati. Walihudu ani arijanabi. Aribada mi sarasi. Kẹ́mọ́ fọlá gbìtàn tá yóò fi tán àtà. Ọba Imam Gàmbàrí wọ́n ní pé
bàbá wa Damboro nù wọ́n ti kó náà bàbá wa Olohunkemi pẹ̀lú 50,000 naira wallahi ó ti dọ́dọ̀ bàbá 50,000 látọ̀dọ̀ bàbá wa Mukadamu àgbà bàbá wa Damboro nù bàbá Imam Gambari wá ní ẹ̀yin tẹ́ ń bẹ níwájú bàbá Olohunkemi wọ́n ní kẹ́ ẹ lọ́ọ́ jókòó nísìn bàbá Imam Gambari ni wọ́n sọ bẹ́ẹ̀ ó sì dùn mọ́ mi pé àwọn ọ̀rẹ́ mi náà ni wọ́n wà mẹ́ bàbá Imam Gambari wá ní látọ̀dọ̀ àwọn gan fúnra àwọn ìkóná bàbá Olohunkemi 20,000 naira bàbá wa Imam Gambari ní ìkóná bàbá Olohunkemi 20,000 naira Haji Commander àtìyàwó wọn ti tọrọ lọ́dọ̀ àwọn àgbàlagbà pé ìṣẹ́jú mẹ́ta àwọn fẹ́ tara parada.